gẹ́gẹ́ bí àlùfáà Olódùmarè nínú iṣẹ́ ìrìnsẹ̀ Chapel of Power Apostolic Prayer Worldwide, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà níbí. Ọ̀sẹ̀ yìí máa pè yín, á sì dára fún yín. Bí ìkan nínú ọmọ ìjọ Chapel of Power tó wà nílé àti ní ìdálẹ́ ni mo gbàdúrà fún yín. Ẹ ò ní ṣàṣetì, ẹ ò ní ṣàṣedànù. Pàkúté ayé ò ní mú yín, omi ayé ò ní gbé yín lọ. Ẹ ní rìn àrìnrà. Gbogbo yín pátá ohun tẹ́ ń fẹ́ nínú àánú Ọlọ́run yóò ṣe fún yín. Bíbélì sọ pé it's not of he that willeth, nor of he that runneth, but of God that sheweth mercy. May that mercy certain upon your life. May that mercy open door for you. May that mercy, same mercy, lifted that ancient door that cause you to live a stagnant life, that deny you of your right before the throne. I pray, may that mercy do it again for you. If that mercy can did it for Mary, make Mary a blessed among the women of his own time. May that same mercy do it for you. If that mercy can locate Mephibosheth from Lodebar back to Jerusalem, the city of peace, may that same mercy do it again in your life. Because you believe in my calling, you believe in the calling of Chapel of Power Apostolic Church, and I stand on this altar to declare this to your life, that same mercy shall do it for you. Bartimaeus started crying, God, Jesus of Nazareth, Son of David, have mercy on me. And Bible says Jesus called them, go and bring him for me, that I may listen to him. This morning, may that same mercy draw Jesus to your side and answer you expressly and graciously in the mighty. It is your turn to laugh, and your laugh shall not be terminated in the name of Jesus. So shall it be. May the power of the Lord rest upon you in the name of Jesus. So shall it be. There will be way. There shall be way. Bible says, and God says, and God said, let there be light. And there was light. Ìmọ́lẹ̀ yóò tàn láyé yín, yẹ̀yẹ́ yín á dá ẹyẹ, ẹ̀ẹ́dẹ̀ rògbòlò. Ẹ wo, èmi àti ẹ̀yin àní jábọ́ lẹ́yìn Jésù. Bí ọmọ ìjọ Chapel of Power ni mo gbàdúrà fún yín. Kò ní sí ikú, kò ní sí ẹkún, kò ní sí òfò, kò ní sí àdánù, kò ní sí àṣetì, kò ní sí ìsọdáwó, kò ní sí àmúbọ̀ níbi tẹ́ ẹ wo. Ìdí méjèèjì lẹ́ fi jókòó ní ìlú tẹ́ wà yẹn láì farapa. Ẹ wá gbọ́ lórí ọ̀rọ̀ ìdílé yín yẹn, Ọlọ́run mi á ṣe ohun tó kàn. Lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, ilé gbígbé, ìwé ìgbélú, mo sọ pé Ọlọ́run mi yóò ṣe tó kàn, yóò fi yín lọ́kàn balẹ̀. Ẹ̀yin tẹ́ ní ọjọ́ ayẹyẹ síwájú lórí ti ọmọ yín, lórí iṣẹ́ tàbí nǹkan, mo sọ pé ọjọ́ ayẹyẹ yẹn kò ní yẹ̀. Ọ̀tá ò ní bà ọjọ́ ayọ̀ yín jẹ́ ni Olúwa wí. Ohun tó mú ìrántí ọjọ́ ayẹyẹ tó ń bú ẹkún kò ní dé bá yín o. Mo fọwọ́ kan orí ìpè yìí, mo fi ọwọ́ kan orí ìpè, mo fọwọ́ kan orí ìpè, mo sọ pé èyí tí mo wí láàárọ̀ yìí káṣẹ́rọ̀ mọ́ kẹ́ lọ́jọ́ ayẹyẹ, kẹ́ pè fún ẹ̀rí, á sì dára lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bí ẹ ti dúró tì mí. Ẹ jẹ́ àjọ máa wo Jésù lọ, kájọ máa báṣẹ́ yìí lọ, á sì dá lórúkọ Jésù. Ẹ má gbàgbé àjọ̀dún wa, ó ń bọ̀ lọ́nà o. Ẹ múra sádùá. Kí làwọn kan méjì mẹ́ta tájọ máa ṣe, tí gbogbo ẹ máa fi ṣe jọ́mjọ́m, kẹ̀dẹ̀ máa fi àdúrà ràn lọ́wọ́ kí Sátánì kí ó má ṣe alátakò lórí ọ̀rọ̀ àjọ̀dún yìí. Bí a sì jọ ń gbàdúrà yìí lọ, mo mọ̀ pé lágbára Ọlọ́run àjọ máa kóra wa dé ìjọba Ọlọ́run ni, tá a sì máa ní àjọ ayọ̀ lórúkọ Jésù. Ẹ̀yin ti Europe, mo kí yín o, ẹ kú ojúmọ́. Ẹ̀yin ti Amẹ́ríkà, mo kí yín o, ẹ kú ojúmọ́. Ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi níbi gbogbo tí ìyá Spain, ẹ̀ẹ́dẹ̀kú palẹ̀mọ́ ti ìgbéyàwó ọmọ yín o, á dára fún yín lórúkọ Jésù. Gbogbo yín pátápátá ni mo kí, gbẹ̀yìn coordinators around níbi tí ẹ wà, á dára fún yín. Lẹ́nì kọ̀ọ̀kan ni mo gbàdúrà pé á lọ́jọ́ ayẹyẹ l'Olúwa wí. Ẹ lọ́jọ́ ayẹyẹ, ọjọ́ ayẹyẹ tí náà ń bọ̀ lórúkọ Jésù. I remain your humble pastor, Pastor Prince Obamisaye, a Chapel of Power Apostolic Prayer Worldwide. God bless you. I love you. I'll keep praying for you and keep praying with you till you get to the top. Amen. Have a lovely day.